Yorùbá ní mi tọkàntọkàn, ọmọ Odùduwà ní mí. Yorùbá ní mi tọkàntọkàn, ọmọ Odùduwà ní mí. Yorùbá ẹ ronú jinlẹ̀ o, ẹ jẹ́ a jọ fìmọ̀ ṣọ̀kan. Dúró lórí Odùduwà nation o, òmìnira làwa ń fẹ́. Gbé kémi gbé kájọ gbé, la ó fi délẹ̀ ìlérí. Gbé kémi gbé kájọ gbé, la ó fi délẹ̀ ìlérí. Tẹ̀yìn nítumọ̀ òmìnira ló dálé lórí. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni tèyí, mi ò bọ́rọ̀ ẹ̀sìn wá rárá. Àìlásọ lọ́rùn pàkà sówó lápérò fáwọn kan. Wọ́n fẹ́ máa tẹ̀ wá mẹ́rẹ̀ o, Yorùbá ẹ jẹ́ a gbọ́n. Odùduwà nation ló bá wa Yorùbá pátá. Yorùbá ti lé 70 million, a lè dá dúró. Kí kálukú sọ̀rọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ká mẹ́rẹ̀ ta ó jẹ. Àìṣerú ẹ má sọ wá dẹrú, ṣe ti gbọ́. Solidarity forever. Solidarity forever. Solidarity forever. We shall always fight for our rights. Yorùbá ní mi tọkàntọkàn, ọmọ Odùduwà ní mí. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sí orí ètò tí òní. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí onílé, mo kí àlejò, mo kí oyúnnú, mo kí àṣẹ́ẹ̀dí, mo kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ẹlẹ́sìn Islam pété pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ẹlẹ́sìn kan àbáláyé náà pé ewé a máa jẹ́ bẹ́ẹ̀ egbò a máa fọ̀hún. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọlẹ́yìn Kristi pé àjíǹde ara ó máa jẹ́ o, Jésù Kristi yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Mo wá kí kò sẹ́bọ kò sògùn kò bọ́ kankan pé a kú dédé àsìkò yìí, a kú àsìkò yìí, a kú gbogbo bí ojú ọjọ́ ṣe rí, a kú gbogbo bí ó ṣe ń lọ. Elédùmarè ọba tí ó dá wa kò ní jẹ́ kí a ṣe lásán. Mo ní ohun tí mo fẹ́ sọ fún wa wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló dàbẹ́ ni pé ìrẹ̀wẹ̀sì ọkàn ti ń bá lórí ọ̀rọ̀ Oòduà yìí. Ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ má jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọkàn ó bá yín, nítorí pé ohun tá a gbé dání, ohun tí a mọ̀ wípé ó jẹ́ òtítọ́ àti òdodo ni. Ohun tí a mọ̀ wípé òtítọ́ òdodo òun ni. Ó kàn wọ́n ní ariwo pọ̀, dandan ni fún ẹlẹ́dẹ̀ pé kí ó dé Ọ̀yọ́. Ariwo kan lè pọ̀ ni, dandan ni kí a débi tí à ń lọ. Ìdí nìyí tí a ò sì fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa pátápátá, gbogbo ẹ̀yin tí ẹ máa ń bá wa darapọ̀ mọ́ ètò, tí a sì fẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọkàn kí ó bá yín. A fẹ́ kí ẹ jẹ́ ká ṣera wa ní òṣùṣù ọwọ̀ kí a lè tètè débi tí à ń lọ, kí ọ̀nà wa kí ó lè tètè là. Ká má sì ní ẹnikẹ́ni sínú, ká má sì ní ẹnikẹ́ni nípọ̀sìn. Ká rántí pé ọ̀kan ṣoṣo òun náà ni ìwà níwájú Elédùmarè. Bá a dẹ̀ ṣe jẹ́ ọ̀kan yìí, bọ́dọ̀ la ṣe gbọ́dọ̀ ṣe iṣẹ́ tó gbóǹkóhun tí a bá ń ṣe ní ìṣọ̀kan, torí wọ́n ní ìṣọ̀kan làgbà, ìṣọ̀kan ní ẹ̀gbọ́n, bẹ́ẹ̀ ìṣọ̀kan ó ju ohun gbogbo lọ. Wọ́n nítorí pé ìkan pawọ́pọ̀, ìkan mọ̀lé, èrún parapọ̀, wọ́n mágìyàn, àwọn oyin parapọ̀, wọ́n mọ afárá, torí wípé ọ̀pọ̀lọpọ̀ ó ní ó jẹ́ wípé wọ́n rò wípé bóyá tí a gbé dání bóyá kò kàn tiẹ̀ sọ́nà níbẹ̀. Ẹ má jẹ́ ń tàn yín o, ọ̀nà wà ń bẹ̀, torí pé alágbẹ̀dẹ wa tí ó ń lurin ní ojú kan ni ó ní ohun tí ó fẹ́ mú jáde níbẹ̀. Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ má bá wa ṣe ètò yìí, ẹ má bá wa ṣe ẹ̀ bí ẹ bá ṣe ń wọlé, ẹ bá wa ṣe ẹ̀, ẹ bá wa ṣe ẹ̀, ẹ bá wa ṣe ẹ̀, ẹ jẹ́ kí ètò ẹ jẹ́ kí ó kárí, torí pé bóyá bí èèyàn méjì àbí èèyàn mẹ́ta ó ní a ṣì ń wò ní orí ètò báyìí. Ẹ bá wa ṣe ẹ̀, ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, a bẹ̀ yín, at least tí a bá lè rí bóyá bí 1000 people lónìí tí wọ́n bá lè darapọ̀ mọ́ wa, tí a bá lè rí 1000 kì bá dá púpọ̀ kí àwọn èèyàn lọ bá wa dá sí. A máa fi àyè sílẹ̀ fáwọn èèyàn náà bí wọ́n bá nífẹ̀ẹ́
láti bá wa dá sí tá à ń sọ tá bá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ wa fún tá à ń sọ àwọn àṣọ wọn bí kí wọ́n bá wa dá sí torí náà ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá wa sí ètò yìí ní báyìí ẹ jẹ́ kí a bọ́ sí agbami ètò gangan kí ni àwọn tí a tún mú wá fún wa lónìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun náà láti bára wa sọ ní àná àwọn kan tún pè wá lẹ́yìn pé kí ló dé Auto Bola ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ Auto Bola sílẹ̀ ẹlòmíì kan tẹ̀ wò pé ṣárábìnrin yìí ṣé ó sọ tó bẹ́yẹn ni torí ńgbà tá a sọ fún wọn pé wọ́n sọ ọ́ kì í ṣe bóyá pé à ń parọ́ mọ́ wọn tàbí pé a ò fẹ́ ìlọsíwájú ẹnikẹ́ni ohun tí wọ́n bá sọ òun lá sọ pé lágbájá sọ ohun tí wọn ò bá sọ a ò ní sọ wípé wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ yẹn nìkan tí a mọ̀ wípé arábìnrin yìí sọ̀kọ̀rọ̀ débi pé ó pọ̀ débi tí a ò tó pọ̀ jù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé wọ́n sọ ẹlòmíì inú wọn ò rí gbọ́ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pè mí wọ́n ní àwọn ò rí gbọ́ ìdí nìyí tí màá ṣe mú fọ́nrán díẹ̀ wá nínú àwọn ọ̀rọ̀ tí arábìnrin náà tí ó sọ ẹ̀ á kàn mú wá tí gbogbo wa tí a wà tí tabadẹ̀ ti mú wá á mójú kúrò níbẹ̀ á mẹ́nu kúrò níbẹ̀ torí pé Yorùbá wọ́n ní ẹni tí ò lè fún wàrà ni ó lè dá wàrà nù so á kàn sọ níwọ̀n bá ṣókí then á sì mú ẹnu kúrò níbẹ̀ ẹ gbọ́ díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí arábìnrin náà sọ. That's nǹkan tí mo rò pé ó yẹ kí Sunday Igboho máa ṣe nìyẹn kó má dé stop until justice is made but don't take the law into your hand. But as Sunday Igboho, for now, with due respect, you are not our Aṣíwájú, you are not our president, you are not a police, you are not an IG, you are not an AIG, you are no kò síbi position kankan tẹ́ ẹ hold in Nigeria tó jẹ́ pé ẹ máa lè defend ara yín in the court of war nínú ìjọba àgbáyé ìgbé nǹkan báyìí lẹ ṣe o ìgbé you can justify kò sí ó ti yẹ yín mẹ́yẹn you still need the power and the support kì í ṣe tọba nìkan ẹ gbàgbé àwọn ọba gan ò lè dọ́wọ́wú nítorí pé ẹ ti rí ìkan èyí tó wà ní ti Sokoto tí wọ́n ní wọ́n overthrow níjọ́sí torí pé ó jẹ́ CBN governor rí ó dẹ̀ ti ṣe nǹkan kan rí wọ́n overthrow ẹ̀ wọ́n useless wọ́n gbé jáde you understand me gbogbo nǹkan tí à ń sọ yìí bá a ṣe ń rúlu Nàìjíríà tẹ́rù pé bóyá kò sí lọ́wọ́ United Nations tẹ́rù pé ìjọba àgbáyé ò mọ̀ tẹ́rù pé gbogbo àwọn tó wà ní àgbáyé wọn ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ they know it because ìjọba àgbáyé àti gbogbo member of Nigeria tí ó wà board of tí wọ́n jẹ́ pé wọ́n jẹ́ member ìjọba àti àṣèlú tó ń ṣèjọba àgbáyé Nigeria also a part of it okay so gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn táwọn kan bá ní kẹ́ ẹ máa ṣe kíni kó máa pàtẹ́wọ́ fún yín lọ wọ́n fẹ́ sọ yín di rasta ẹ ti ras nsìn you a rasta ẹ ti ras you a woolies torí wọ́n sọ fún yín pé kì í ṣe hooligans when woolies ní tó bá pẹ́ ṣe pẹ̀lú bí ìṣòwò rẹ̀ ṣe yẹn ẹ ń gbọ́dọ̀ mi ẹ ní di hooligans nísìnyí Ọlọ́run gbọ́ tùmí o lójú yín ó lè dàbí pé mo bú yín tí bá máa bú yín ẹ máa fọwọ́ wọ́nú ẹ yo tí bá ti sọ̀rọ̀ sí tó bá bí yín nínú àti gbogbo àwọn ọmọ yín yẹn tọ́nà lọ fún yín tí wọ́n fẹ́ ba ìran yín jẹ́ tí wọ́n fẹ́ ba ọjọ́ ti borúkọ yín jẹ́ already tí wọ́n pàtẹ́wọ́ fún yín irọ́ mà ní majority máa pa fún yín I tell you ẹ mójútó Ọlọ́run fi ń wò yín tẹ́ bá dẹ̀ wà ní ayé yìí tí Ọlọ́run bá ṣe dáadáa fún ọ bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ lójoojúmọ́ ojú wo lọ́lọ́run fi ń wò mí o ojú wo lèèyàn fi ń wò mí bẹ́ẹ̀ ni o má sọ pé tó gbogbo èèyàn pàtẹ́wọ́ fún ẹ torí pé o ti wù ní àti Ọlọ́run irọ́ ni o irọ́ ni ẹ mọ̀ wípé irọ́ wà nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ jẹ́ kí wọ́n gbé ìjọba lè máa slow tí wọ́n bá slow gear them up ẹ jẹ́ kí brain wọn correct ẹ má attack wọn you cannot fight government you don't know ni let me tell you ìjọba ò tí ì fẹ́ jà ìjọba ò fẹ́ jà Buhari is a very gentleman clap for Buhari I tell you tó bá jẹ́ àwọn ìdí àmì àwọn Babangida àti Abacha àti bàbá Ọbásanjọ́ nígbà tó ń jẹ wọ́n ti ṣógun bọlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ mọ̀ pé dìdìrín lẹ ní president ẹ mọ̀ pé there is an advantage of dìdìrín èèyàn ẹ mọ̀ pé disadvantage wà ẹ mọ̀ pé advantage wà ni wọ́n kò sí ẹni tẹ́ lè bá ṣe gbogbo òṣì yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n ti ṣí ogun tẹ́ bá rí àwọn sójà bíi 500 ṣé ní gbogbo yín yẹn àti ogun yín ẹ máa sá lọ but mo fẹ́ sọ fún yín pé ìyàwó yín tó wà ní Canada àtàwọn ọmọ yín yẹn wọn ò fẹ́ gbogbo rádàdà tẹ̀ ń ṣe yẹn o rádàdà bọ̀dà Sunday Igboho ẹ ti ṣe rádàdà ẹ dẹ̀ sọ fáwọn ọmọ yín tó ń torí burúkú síbi ẹni kọ́ má torí burúkú mọ́ torí wọn kì í ṣe Ọlọ́run ẹ gbọ́ wọn kì í ṣe Ọlọ́run o ẹ sọ fún wọn kẹ́nibọ̀dì má dẹ̀ tẹ́rẹ́tì anybody kọ́ má tẹ́rẹ́tì anybody nínú ilé mi torí kò sẹ́ni tó gbèjà méjà ẹ dẹ̀ lè sọ fún wọn torí pé àmọ́ sọ in Nigeria everybody bẹ́ẹ̀ yìí náà ṣe jáde tẹ̀lé ní right ọ̀rọ̀ dẹ̀ lásán làwa sọ
àwa sọ̀rọ̀ ní àṣírí ẹnu ẹ̀yin ti jáde ẹ ti put àwọn some things into action don't. ẹ ṣe gan ni mo gbọ́rọ̀ sí Mr. Didanes Adayo ó ní please remove this mad woman. Mi ìfẹ́ sọ nípa ọ̀rọ̀ obìnrin yìí mọ́ ṣùgbọ́n dàbẹ̀ ni pé wọ́n ní àwọn supporter kan pẹ̀lú program tí mo ṣe lánàá táwọn yẹn wá ń pè mí tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ kan tí ò yẹ kí wọ́n máa sọ. ẹ̀yin náà wò ó arábìnrin yìí sọ débi wípé Sunday Igboho ràn òun lọ́wọ́ nígbà tí Màlẹ́kà ń bá òun jà ọ̀rọ̀ pọ̀ ń bẹ a fẹ́ ká sọ̀rọ̀ yìí mọ́ torí pé mo ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún ẹ̀yin èèyàn mi tí mo fẹ́ kẹ́ bá mi dá sí ó lè ṣe lónìí tàbọ́lá ẹjọ́ a fẹ́ kí èèyàn kẹ́ bá wa dá sí ó ṣeéṣe kí n gbé wá sórí fọ́nrán yìí lónìí. Orúkọ àwọn tí wọ́n ṣiṣẹ́ bíi orúkọ wọn wà lọ́wọ́ mi ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wa kájọ fojú inú wo fídíò náà gbogbo wa pátápátá màá tà láti gbé fídíò náà wá nísìnyí mo fẹ́ kájọ fojú inú wo nípa ọ̀rọ̀ tí Sunday Igboho sọ tó fa tí ó jí pé àwọn èèyàn wá ń fà tán fà lọ́tún yìí torí pé ó yẹ ká yọ asarán fún asarán ká yọ ti asarán fún asarán ká má bàa wá jẹ̀bi. Kò sí ẹni tí ò lè sọ̀rọ̀ àṣírí kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ àṣírí torí pé ohun tí Sunday Igboho sọ sí Ọ̀nà Ìfẹ́ ó ń sọ sí láàrin àwọn tó mọ̀ pé ọ̀rọ̀ tó ń bá sọ ọ̀rọ̀ yẹn save ni ṣùgbọ́n àwa wá jókòó nígbà tó jẹ́ pé diaspora ni wàhálà yìí ti wá diaspora làwọn tí wọ́n ṣe meeting yìí diaspora òun làwọn tí wọ́n ṣe Zoom meeting diaspora náà ni wàhálà yìí ti wá àwa jókòó àwò àwọn wo gan ni wọ́n ṣe fídíò yìí àwọn wo gan ni wọ́n pe Zoom meeting yìí àwa rí pé ara wọn kan tó jẹ́ ọ̀bàyéjẹ́ Odùduwà ni tó jẹ́ wípé wọn ò sí níbẹ̀rẹ̀ agitation yìí kó tó di pé fídíò lè leak out kó tá bá pè ní Zoom meeting kó tó di pé lè leak out á jẹ́ wípé ẹni tó host meeting yẹn nìkan ló ní access láti record ẹni tó bá host meeting òun nìkan ló ní access láti record ẹni tó bá host meeting òun nìkan ló ní access láti record Zoom meeting tó bá host. Now this Zoom meeting was leaked out and the only ibi tí Sunday Igboho nìkan ti sọ̀rọ̀ ni wọ́n cut out. Ibi tí olóyè Sunday Igboho nìkan ti sọ̀rọ̀ ibẹ̀ lásán ò ní wọ́n cut out. Àwa wá jókòó àwa wò ó pé ká sọ pé lóòótọ́ ibi tí olóyè Sunday Igboho ti nìkan ti sọ̀rọ̀ òun nìkan ni wọ́n cut out. Then kí ló fà á tó fi jẹ́ pé ibẹ̀ nìkan ni wọ́n cut out? Kí ló fà á tí ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀? Kí ló fa ọ̀rọ̀? Kí ló fa ibi tọ́rọ̀ ti wáyé? Kí ló fa tó bí ọ̀rọ̀? Kí ló fa tí ọ̀rọ̀ fi jáde? Kí ló fa tí a fi sọ̀rọ̀? Kí ló fa tó bí ọ̀rọ̀? Ẹni tó ṣe Zoom meeting yìí òun nìkan ló ní àṣẹ láti record ọkọ tún fún ẹlòmíì láṣẹ. Ẹ̀yin yẹn wá tí ẹ bá wá dá sí ètò ẹ ṣé gan a dúpẹ́ lọ́wọ́ yín mo kí yín mo bá yín tí ẹ máa wá dá sí ètò láti orí ibi tí ó ti bẹ̀rẹ̀ láti orí Tèmítọ́pẹ́ Akíndayọ̀ wọ́n ní ìyá yìí ẹ ṣé gan ni. Mọ́mí wa Ayọ̀ Brown wọ́n ní àwọn ń wò wá. Bẹ́ẹ̀ Adémọ́lá Síkírù wọ́n ní ọlọ́dẹ orí òní wúmà yìí. Bẹ́ẹ̀ mo kí bọ́dà wa mi ò mórúkọ wọn di Dennis Dayo wọ́n ní please remove this mad woman. Akínyẹmí Peter wọ́n ní we are watching. Akídùn ṣe Akídùn Olúwaṣẹ́gun ẹ dákun ẹ bá wa ṣe ètò yìí ẹ bá wa ṣe ẹ̀ káàkiri fún àwọn èèyàn ẹ̀yin tẹ́ wà níbi tí a bá wa ṣe ẹ̀ fẹ́yàn méjì yóò kárí. Wọ́n ní that woman is a mad woman. Ọládìméjì Ọbágúnlù ẹ ṣé púpọ̀ gan ni. Wọ́n ní Chief Sunday Igboho Oòṣà is the best man in Yoruba land. May Almighty Allah we keep bless you baba. Bẹ́ẹ̀ ni àmín. Gẹ́gẹ́ bí tí mo ń sọ lọ. Now
nígbà tí Sunday Igboho tó ń ṣe meeting pẹ̀lú àwọn tí ó mọ̀ wípé ọ̀tá òun ni nígbà tí Zoom meeting yìí tó wá di pé ó leak out ẹ̀yin yẹn wá tí ẹ bá ti ń ṣe Zoom meeting dáadáa tí ẹ mọ̀ nípa tí wọ́n ń pè ní Zoom meeting ẹ̀yin náà ó rí wípé ẹni tó bá hold meeting ẹni tó bá jẹ́ host òun nìkan ló ní àǹfààní láti record kó share kó fún ẹlòmíì ní access láti record ẹ̀yin yẹn wá tí wà lórí ètò yìí lónìí mi ò fẹ́ kẹ́ wà sentimental mo fẹ́ kẹ́ bá mi farabalẹ̀ jọ́ọ̀jì kìíní bó ṣe rí àti bẹ́ẹ̀ ṣe rò pó rí àti bẹ́ẹ̀ mi gan ṣe rò pó rí mo fẹ́ kẹ́ bá mi fi ara balẹ̀ jọ́ọ̀jì ẹ̀ ǹjọ́ rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀ tí ò bá ti rí bẹ́ẹ̀ ayọ̀ dá wọn fọlọ́run àmọ́ tó bá rí bẹ́ẹ̀ a fẹ́ kí wọ́n wá padà wá túbá. Adéoyè Táíwò wọn ní ẹ mú iṣẹ́ wọ́n ní wọ́n ní ẹ mú iṣẹ́ sáà Odùduwà gbè wá bẹ́ẹ̀ ni wọ́n ní fẹ́ sọ pé ẹ kú iṣẹ́ sọ̀dàgbà bẹ́ẹ̀ ni ẹ ṣe gan ni mo fẹ́ kẹ́yìn kẹ́ bá wa farabalẹ̀ wó ṣe kí n gbé fídíò náà wá lẹ́ẹ̀mejì ẹ wá wò ṣé fídíò yìí ṣé ara àwọn tó wà níbi Zoom meeting sáwọn ni wọ́n lo another device láti fi rẹ́kọ̀dù ẹ̀ ni àbí ẹni tó host òun ló rẹ́kọ̀dù ẹ̀ mo mọ̀ pé ẹ̀yin tẹ́ wà lórí program you people are all intelligent ẹ mọ̀ tí wọ́n ń pè ní intelligent dáadáa báwo ni ọ̀rọ̀ yìí ṣe wá di tó wá bọ́ síta tó leak out àwọn wo ni wọ́n ṣiṣẹ́ yìí màá gbé fíìmù tí ó dá wá ẹgbẹ́ mọ̀ sọ̀rọ̀ bọ́ọ̀sì yẹn fún gbogbo mọ́tò tá à ń sọ. mo fẹ́ gbé wá kárí mo fẹ́ yọ Auto Bola yẹn kúrò níbẹ̀ this Auto Bola you have to be go and remove that Sunday Igboho yeah because mo fẹ́ kó jẹ́ pé òun nìkan òun ni mo fẹ́ show. the boss ẹgbẹ́ mọ̀ sọ̀rọ̀ bọ́ọ̀sì yẹn fún yín gbogbo mọ́tò tá à ń kó lọ ilé gbogbo ilé ọ̀sẹ̀ yẹn rí lórí program yẹn èmi mo ra gbogbo ilé ọ̀sẹ̀ yẹn fúnra mi bíi mẹ́ta so then àwọn ọmọ tá à ń kórè yẹn alọ́ ń yá bọ́ọ̀sì ń gáràjì yẹn ọ̀dẹ̀ wá òkè bọ́ọ̀sì tó bàjẹ́ lójú ọ̀nà ní òru ẹni yìí kì í ṣe bíi mẹ́ta títà ń fọ́ àwọn mọ́tò tí ò gbádùn tààkà lọ ń rẹ̀ ògbérò tó ń tẹ̀lé mi pọ̀. gbogbo wa la gbọ́ tí náà yìí sọ́ńbì a gbọ́ dáadáa ẹ wá wo fídíò yìí dáadáa màmá àbọ̀ sí ẹ̀ láàrin ṣé ẹ ti rí ojú man tí wọ́n host meeting yẹn ní most of them àwọn tí wọ́n host ẹ̀ yìí àwọn ni mi ò fẹ́ ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ wọn pa ẹ̀dẹ́ because a mọ̀ pé ọmọ ẹgbẹ́ kan ni wọ́n lọ́tọ̀ torí mo ṣèwádìí débẹ̀ ni ìwádìí tí mo dẹ̀ ṣe dẹ̀ dá mi lójú tí ìṣe bóyá pé mo fẹ́ mú àmúlùmọ́là tí mi ò sì fẹ́ tako ẹnikẹ́ni tí mi ò sì fẹ́ sọ̀rọ̀ àlùbàǹsá sí ẹnikẹ́ni mi ò sì fẹ́ tako ẹnikẹ́ni bẹ́ẹ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ àbúrú sí ẹnikẹ́ni ọ̀nà mẹ́ta ni fídíò yìí gbà wáyé Zoom meeting ni tí wọ́n bá ń ṣe tí wọ́n bá yẹ pé Zoom meeting ṣe bẹ́ẹ̀ rí kíní scroll bar eléyìí tó ń rò nísàlẹ̀ meeting yìí ṣe bẹ́ẹ̀ rí kíní scroll bar kíní test bar tó ń rò yẹn kíní test bar tó ń rò yẹn mo pause ẹ̀ test bar yẹn mi wípé that program was captured live and direct on OBS or Steam or any media platform tí a lè fi ṣe program tó jẹ́ software program tá a lè pè ní software program. ó ní wọ́n fi capture tó yẹ kó jẹ́ software program ó ní ẹni yìí ló fi capture out live and direct ni wọ́n capture program yìí ẹ wá tún máa bá mi wò lọ torí pé àwọn tó bá mi sọ̀rọ̀ ni ìwọ tó yẹ pé ohun tí Buhari ṣe fún ẹ Aláàfin ẹ̀kọ́ jẹ sàárà àwọn tó jẹ bọ́ǹgbà tó tí Buhari ti lè pè ẹ́ gbàtọ́ dọ́dọ̀ Buhari ẹ̀kọ́ lè sòdodo fún Buhari dìde fún lórí àga ni ẹrú jìnnìjìnnì ní ti mú Buhari yẹn ó dìde fún lórí àga tí ọ̀sẹ̀ lè rí ó dìde pàdé ẹ̀ ní ẹ̀kọ́ lè sòdodo ọ̀rọ̀ fún Buhari ìjẹ́ táwọn fámìlì mi fẹ́ rè ìjẹ́ táwọn Yorùbá ń fẹ́ rè ọdún ọ̀gbà tó ti gba dọ́là ọ̀tọ̀ nígbà tó sọ wádìí ní wọn sọ yamayama Ìgbòho ti try so fi yókù lẹ̀ fún àwọn ìjọba kan mọ́ sí sẹ́wọ̀n kó ti yà wèrè ọgbẹ́ ta kí gbogbo yín kẹ́ kókó kẹ́ sòdodo ọ̀rọ̀ fún kẹ́ dẹ́rùbò program yẹn náà tún wà capture live and direct wọ́n capture lẹ̀ live and direct pé kí everybody
kó lè rí kí gbogbo àwọn èèyàn kí wọ́n lè rí which is me the program is live and direct torí pé virtual display àti wọ́n lò wọ́n fi capture le live ni kí everybody kó lè rí that is was live tí wọ́n fi capture le live àwọn nǹkan wọ̀nyí òun ni mo fẹ́ kájọ máa yànnàná ká wá wò wípé kí ni tí ẹni yẹn rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ kí ni tó fẹ́ gbà nínú tó ṣe yẹn kí ni tó fẹ́ gbà nínú ìwà tó wù kí ni tó fẹ́ gbà ń bẹ̀ kí ni gain tí ẹni yẹn fẹ́ gbà nínú àwọn nǹkan tí wọ́n ṣe yìí kí ni tí wọ́n fẹ́ gbà ń bẹ̀ kí ni gain wọn kí ni tí wọ́n fẹ́ gbà nínú àwọn ìwà tí wọ́n ṣe because mi ò mọ tí wọ́n fẹ́ gbà as a gain because irú ẹni tó bá ṣiṣẹ́ yìí yẹ kí wọ́n pé n táwọn fẹ́ ṣe yìí ó lè padà wá leak out síta èèyàn ẹ tún máa bá wa wò lọ ó lè padà wá leak out síta kí ni gain wọn kí ni n tí wọ́n fẹ́ rí nínú ẹ̀ kí ni advantages tí wọ́n fẹ́ jẹ nínú ẹ̀ because láti ìjọ yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn we are not deemed fit wípé káàwò wípé òkè kí ni tẹ́ni yìí ṣe yìí ṣé ó ṣe intentionally ni àbí wọ́n ṣe by mistake a ò wo àárín yẹn a ò yẹ àárín yẹn wò kò sẹ́ni tó wò ó kò sẹ́ni tó sọ kankan nípa ẹ̀ kò sẹ́ni tó fẹ́ sọ anything nípa ẹ̀ kò sẹ́ni tó fẹ́ sọ anything nípa ẹ̀ gbogbo apáta la dákẹ́ tí a ò sọ kankan ó sì yẹ ká fojú wò ó pé fídíò yìí tí àwọn ẹni yìí ṣe yìí kí ni reason tí wọ́n ṣe báyìí ẹ tún jẹ́ ká tún máa wo fídíò náà lọ torí pé mi ò fẹ́ dákẹ́ lé ọ̀rọ̀ fídíò yìí mo fẹ́ ká farabalẹ̀ wò dáadáa àwọn tó bá tún ní ọgbọ́n tí wọ́n tún ní ìmọ̀ tí wọ́n tún ní òye wọ́n á tún lè bá wa fi ara balẹ̀ gbọ́ gẹ́gẹ́ bó ṣe ń lọ. yóò bọ́ dẹnu bo ó ti gbà bọ́dẹ̀ wọn ni ó pè mí tó ní kí n wá rí ìmọ̀ ní mi wá torí pé ká ló ṣe bó ṣe mo ṣe fẹ́ kó ṣe ni màá lọ dá lóhùn so ọba tó bá ti cooperate pẹ̀lú mi màá dá lóhùn ọba tí ọba ti cooperate bọ́ pè mí ní dá lóhùn yà torí enough is enough. mo tún pọ̀ sí ẹ̀ níbi tí mo dé yìí kí ló pín tí olóyè Sunday Igboho fi sọ̀rọ̀ tó sọ wípé ǹjẹ́ ọba ó ṣe báyìí ọba ṣe báyìí kí ló mú tó tún fi sọ̀rọ̀ kí ló dé tí wọn ò gbé fídíò yẹn jáde completely from the beginning to the end kí ló dé tí àwọn wọ̀nyí tí wọn ò gbé fídíò yẹn jáde from the beginning to the end àwọn mẹ́ta tí orúkọ wọn wà nínú prógrámù yìí wọ́n ń pè nìkan ní Rachel Otumolosi àti maybe Rachel Otumolosi yes that is number one person ẹnì kejì òní wọ́n ń pè ní Marcus Fabiyi ẹnì kejì òní wọ́n ń pè ní Marcus Fabiyi ẹnì kẹta ni mi ìrántí orúkọ ẹ̀ dáadáa ṣùgbọ́n ẹnì kìíní àti ẹnì kejì yìí wọ́n wà nínú ẹgbẹ́ tó yàtọ̀ sí ti ọmọ Oòduà pátápátá wọn ò ṣe ní tó jọ mọ́ Oòduà agitation they are all different from our agitation. Now this program were recorded directly from the source. Wọ́n recorded directly from the source ni wọ́n record program yìí kì í ṣe wípé bóyá pé èèyàn kan ló lo other device láti fi record ẹ̀. The program was recorded directly from the source. Kì í ṣe bóyá pé wọ́n lo program or wọ́n lo anything láti fi record ẹ̀ ẹnìyẹn record ẹ̀ directly ni látòrí source ni láti the main source tí wọ́n ti ń ṣe program yìí òun ni wọ́n ti record ẹ̀ directly láti the main source tí wọ́n ti ń ṣe. Now that program a máa rí kí ní scroll bar gẹ́gẹ́ bó ṣe sọ. Fúlàní àti sọ̀rọ̀ nísàlẹ̀ program yìí there is a scroll bar tó lọ nísàlẹ̀ and then also ọmọdé ni wọ́ọ̀dù yìí náà sọ̀rọ̀ tẹ́ kọ́ sọ́lọ́sọ yẹn ẹ̀rí pé kábíyèsí nìkan ikú láyé nìkan ló support wa lórí program yẹn tó kọ lẹ́tà sí Buhari pé òun tà ń sí àwọn wà pẹ̀lú wa. That is olólókè tó lọ tó pọ̀ yẹn it's called audio visual event. Kí ẹ̀dẹ̀ tó lè lo audio visual event yìí definitely the program is run directly to the online. That is a live program or it was recorded by someone which was recorded directly and it is not a live. That is a two way you can make the program live. They said that Marcus, I think yes,
That Marcus is àwọn ọba tó ẹ gbọ́dọ̀ sí lọ́wọ́ àti wọn jẹ́ olúwẹ̀ náà wọ́n wí láwà nínú yóò lòun ní ẹ̀mí Titilope, you have said it all. Because a ò fẹ́ kọ̀ sí ẹni wàhálà fún ẹnikẹ́ni ṣùgbọ́n a fẹ́ kí àwọn èèyàn kí wọ́n rí wípé olóyè Sunday Igboho jẹ̀bi ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí tí Auto Bola àti àwọn kan tí wọ́n ń sọ. Look at that man. This is a man. This is a man that organized that program. This is a man that organized this program. This man need to be questioned. This man need to be questioned. Why are they do such a kind of evil act? Kí ni ìdí tí wọ́n ṣe ṣerú tí wọ́n ṣe yìí? Kí ni ìdí tí wọ́n ṣe ṣerú tí wọ́n ṣe yìí? I'm trying to bring his face in a public way. Táwọn èèyàn lè rí. Kí ni ìdí tí wọ́n ṣe ṣe? Kí ni ẹ̀ṣẹ̀ tí ìran ọmọ Oòduà tó ṣẹ̀ wọ́n? Because a jẹ́ pé àwọn ọmọ Oòduà a jẹ́ pé a ṣẹ̀ wọ́n ni wọ́n ṣe wúrúwà tí wọ́n wù yìí. Kí ni ẹ̀ṣẹ̀ tá a ṣe fún wọn? Kí ló ń tá a ṣe fún wọn tí wọ́n ṣe ṣerú tí wọ́n ṣe yìí? Because nígbà míì èèyàn lè wà gossip, it doesn't matter. Tó bá wọ́n ní tá bá rí ọlọ́rọ̀ ẹni Yorùbá wọ́n ní tí a bá rí ọlọ́rọ̀ ẹni wọ́n ní sọ̀rọ̀sọ̀rọ̀ òun la máa ń dà. Tí a bá rí ẹni tó yẹ ká sọ̀rọ̀ fún, tí a bá rí ẹni tó yẹ ká fi ọ̀rọ̀ lọ̀, tí a bá rí ẹni tó yẹ ká pàkíyèsí sọ, a máa ń túraká láti sọ fún àwọn èèyàn wa pé ibi báyìí ni mo kù sí, ibi báyìí ni mo kù sí, ibi báyìí ni mo kù sí. Tí a bá ríra ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ la máa ń dà. Ìgbòho rí wọn gẹ́gẹ́ bí ara wa, ó rí wọn gẹ́gẹ́ bí ọmọ Oòduà rere, ó rí wọn gẹ́gẹ́ bí ọmọ Odùduwà tó finú tán, ó dẹ̀ nà tán fún wọn, ó sọ tinú ẹ̀ fún wọn. That program should be kept secret. It's supposed to be kept secret. Kí ni reason tí wọ́n ṣe record ẹ̀? Then kí ni reason tí wọ́n ṣe release only that part alone? We need to question ourselves. Kí ni ìdí tí wọ́n ṣe release only that part alone, only just Sunday Igboho, and then the place that is requested for the boss? Why are they released all those areas? The program was lasted for more than an hour. I have a friends, I have a brothers that participate in this program. Mo ní àwọn ènìyàn tó jẹ́ ọ̀rẹ́, tó jẹ́ ẹ̀gbọ́n tí wọ́n wà nínú program yìí, tí wọ́n wà ńbẹ̀ pẹ̀lú wọn, tí wọ́n sì mọ bí program yìí ṣe lọ, tí wọ́n mọ ohun tó ṣẹlẹ̀, tí wọ́n lè sọ nípa ohun tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n a ò wá láti dá ẹnikẹ́ni lẹ́bi bí kìí ṣe pé a wá láti sọ fún wọn pé ìwà tẹ́wù yìí ò dáa. A rí gẹ́gẹ́ bí ìwà ọ̀dàlẹ̀, a rí gẹ́gẹ́ bí ìwà ẹni bí, a rí gẹ́gẹ́ bí ìwà pé ẹ ò nífẹ̀ẹ́ arákùnrin dénúdénú, ìṣubú ẹ̀ lẹ́ ń wá. Kì í dẹ̀ ṣe tó dáa tí a bá ń wá ṣubú ẹni tí ó ń jà fitafita fún ìran ọmọ Oòduà. Kì í ṣe tó dáa tí a bá ń wá ṣubú ẹni tó ń jà fitafita fún ìran ọmọ Oòduà. Kì í ṣe tó dáa rárá àtọ̀. Ìjà gbogbo ọmọ Yorùbá ni, kò ń ṣe ìjà èèyàn kan. A dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Igboho pé ó wọra wọn náà. Mo tiẹ̀ gbọ́ pé ìrìn tẹ̀rìn lọ ní tẹ lọ sí Ogun State tẹ lọ yẹn pé over 500,000 lè fi rent additional bus. Nígbà táwọn ti yín ò, àwọn bọ́ọ̀sì ti yín ò tó láti kó àwọn èèyàn. So èèyàn kan kọ́ ló yẹ kó máa ja ìjà yàrá kó máa jà. Gbogbo àwọn tó wà lórí ètò yìí ń sìn, ẹ bá ń wo inú chat box, ẹ rí i pé wọ́n ti post account details. A dẹ̀ máa fi àwọn numbers kan náà sí tó bá ti di pé ìpàdé ti fẹ́ parí. So bẹ́ẹ̀ ìwé wo àwọn ẹni tó post program yẹn kí ni aim and objective fún wọn, kí ni agenda wọn, kí ni tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wá lọ́wọ́, tí wọ́n fi ṣerú ohun tó bẹ́ẹ̀ yẹn. Ẹ ṣì wà ń bẹ̀. At least ó yẹ kí wọ́n rántí pé yàtọ̀ sí ọ̀rọ̀ boss àbí ọ̀rọ̀ logistic support, kí ni nǹkan tẹ́ tún fẹ́ láti ọ̀dọ̀ àwọn èèyàn wa nípa pé kán tẹsẹ̀ sí ọ̀rọ̀ bó ṣe yẹ kó rí ẹ fún wa lọ́rọ̀ ìṣítí kó tó di pé ẹ wọlé lọ bá láàfin. Ẹ̀ka tí mo fẹ́ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tá à ń pè ní bàbá yẹn ojo ni wọ́n ò lè sọ̀rọ̀ sójú wọn sójú wọ́n sì ń ṣẹrú Fúlàní.
ẹrú Fúlàní ni wọ́n tó bá ti dábùjá báyìí ọ̀tọ̀ lọ́tọ́ máa lọ sọ wọ́n ti fún ọ lówó wọ́n change ọ̀rọ̀ mọ́ yín lọ́wọ́ ni ibi tí nǹkan tẹ̀ dídú yà nídìí àti bẹ̀rẹ̀ níbọ̀ èyí tí bàbá tí ọba ti corporate kásìgún lọ bá ká gbogbo dúkìá ká bá dúkìá jẹ ká finish ẹ̀ kò sí nǹkan kankan fẹ́ sí Nàìjíríà ti pín ọ̀rẹ́ di tẹ́lẹ̀ ilẹ̀ Yorùbá ti dúró kò sí gbà ń bẹ̀rù ẹnì kankan bàbá tí ọba ti corporate máa lọ kókun bá máa kó ìkè lọ kámúnà àfẹ́ máa bá ogun ká ìjẹ́ ni ọ̀nà yẹn ojú ó nídìí ká dì pẹ̀lú ẹ̀ ó ń sin yamayama ó ń lọ ó dọwọ́ rú lílọ tó lọ yẹn kì í ṣe pé kí Buhari mọ̀ gbé gálà mọ̀ sí dọ́là fún ọdún fi sọ yamayama ti sọ lẹ́nu inú ẹ̀ ń bí mi gan tí bàbá ìgbà ṣe pé kò ṣe pé ní ìfẹ́ Odùduwà gidigidi inú ẹ̀ ń bí mi gan wọn àwọn ará náà ṣe ó ní ti gbogbo yín pẹ̀lú kọ̀ọ̀kẹ́ dánú bò wọn ẹni tó bá jọ mọ̀ nínú ẹ̀ tó bá lórí platform yìí kọ́ bẹ́tà kọ́ sọ̀rọ̀ fún bàbá ẹ̀ tó bá délé pé gbogbo àwọn ará tó ń ṣe yẹn ìjọba bá wọn sí gun yóò ju ogun mọ̀rẹ́gà ti fẹ́ lọ ó lè mọ̀ bọ̀ lórí ìrìn tá a da mọ́tò ẹ̀ dùn máa kó bọ̀ bò. ẹ ṣe gan olóye. kílá fẹ́ mọ̀ bà wọ́n adé àti bẹ̀rẹ̀ àwọn pípọ̀ yẹn mọ̀ náà wọ́n fi ń joyè àwòdì ẹ̀ lè gbádìí ẹ̀ ń bẹ̀rù pẹ̀lú gbogbo adé lọ́dẹ wọn kọ́ ẹ máa kó ẹkú máa dẹ pàkájà ẹ̀rọ kiri títí mẹ́ẹ̀ pàkájà ẹ̀rọ odidi ọ̀ní nítorí olè sọ̀rọ̀ sókè à ń pẹ̀rọ̀ sọ ẹ̀ fi yókù lẹ̀ fìjọba ẹ̀gbọ́n ti kérésì mọ̀ ní ìṣẹ̀lẹ̀ nu. ẹ ṣe gan olóye. sẹ́ẹ̀rì àníjà ti pọ́nlẹ́ níta. àwọn máa dìde bẹ́ẹ̀ ṣe máa dìde nìyẹn bẹ̀rẹ̀ ọ̀ ní. olóyè Ìgbòho. borí ọmọ gidi lágbára Ọlọ́run báwọn ṣe ń bú àwọn bàbá wa ṣùgbọ́n káwọn ọmọ tó mọ̀ bú àwa ẹrú Fúlàní là ń ṣe náà ẹrú Fúlàní gidi ni wa àwọn Tinubu ayé wọn ti bàjẹ́ o ayé àwọn Tinubu yẹn ti bàjẹ́ pátápátá ẹrú Fúlàní ni wọ́n bá wà yẹn o gbogbo àwọn olóṣèlú yẹn olófó lórí ibu ni wọ́n ayé wọn ti bàjẹ́ ẹrú Fúlàní wọn ò lè sọ̀rọ̀ wọn ò lè sọ̀rọ̀ ẹrú Fúlàní gbogbo wọn o ọbẹ̀ tà kẹ́ jí gbogbo ọjọ́ jígìrì ká jáde síta ẹ máa ń gbé lóòótọ́ lóòótọ́ ẹ rẹ́dì tó kájọ fà ẹ gbogbo àwọn tó bá wà Nàìjíríà kan jọyìn kájọ fà ní oníkẹ́ni kankan sẹ́nu abẹ́nikẹ́ni bọ́dí bẹ́ẹ̀ kí àwọn èèyàn ó ti kọjá pé ní kankan máa sápamọ́ ẹ̀ẹ́dẹ́sẹ̀ ìjà orí íńtánẹ́ẹ̀tì kí kálukọ́ jọ tòkòtò kájọ jà ní o. ìdí nìyí tó yẹ ká mú jáde báyìí kí wọ́n rí wípé tí wọ́n ṣe sẹ́rí ọ̀rọ̀ yìí ó ti di ọ̀rọ̀ onímọ̀ mi ò gbóló ẹnìkan kan lẹ́kan òtúnúgà yes that is ẹni tí wọ́n sọ yẹn lẹ́kan ẹ jẹ́ kí n lọ gbé òní ó ti di ọ̀rọ̀ ẹ jẹ́ kí n dúró níbí yìí ara àwọn tí wọ́n tún ṣe program yẹn lẹ́kan òtúnúgà lẹ́kan òtúnúgà olẹ́wò tí orúkọ ẹ̀ ràn gbàgàdàgbàgàdà ní orí ètò yìí lẹ́kan òtúnúgà wọ́n pè ní Dr. lẹ́kan òtúnúgà ara àwọn tó jẹ́ wípé AAC òun ni wọ́n òun nìyẹn lẹ́kan òtúnúgà ẹ̀rí onímọ̀ra gbé tí mo stop níbi tí ó dé dúró yìí lẹ́kan òtúnúgà a ò mọ tí wọ́n fẹ́ gbà nínú ohun tí wọ́n ṣe yìí àwa kàtẹ́ rò pé bóyá èèyàn kan ló fi another device láti record ẹ̀ a dẹ̀ ti ṣèwádìí wa dáadáa a ti ṣe tó tí a rí wípé a ò fẹ́ ṣe ẹnikẹ́ni a ò sì fẹ́ kí ẹnikẹ́ni kí ó yàn wá ní pọ̀sìn a fẹ́ ṣèwádìí wa débi tí ó nújú àmì àti wá ṣe a rí wípé ẹni tó host program yìí òun náà ló record òun náà ló wu àwọn iṣẹ́ ńlá ibi tí ó ṣe wọ̀nyí gẹ́gẹ́ bí ó ṣe bóyá bó ṣe lérò ó sì lè ní ọ̀nà tí ó gbà láti gbé kalẹ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé ọ̀nà tí ó gbà jáde ó burú jáì tí kò ṣe fi ẹnu sọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kí wọ́n ó dáa kí ìròyìn bẹ́ẹ̀ kó jáde kí wọ́n wá túbá kí wọ́n sì sọ tí wọ́n bá mọ̀ nípa ọ̀rọ̀ yìí ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ o Ọlọ́run ló bá tí ó mọ ẹjọ́ dá Ọlọ́run ò sì ní dá wà láàmú gẹ́gẹ́ bí àárín ọ̀dọ́ tiwọn bí ó ṣe rí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ṣe àdúrà fún wọn náà a sì rò pé tó bá wù kádàrá Ọlọ́run àdúrà tí wọ́n ṣe fún wọn yóò mọ wọn tó bá sì tún wù tọ̀ yóò rè kúrò ní orí wọn torí pé wọ́n ti hùwà ibi wọ́n ti ṣe iṣẹ́ ńlá bi tí kò yẹ kí wọ́n ṣe ẹ jẹ́ ká mójú kúrò nípa ti àárín yẹn eléyìí tí mo fẹ́ mú wá sí kẹta lónìí òun náà ni wípé ó yẹ kí gbogbo ọmọ Oòduà ó yẹ ká gbáradì ó yẹ ká mọ̀ wípé a ò sí ní ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà mọ́ ó yẹ ká mọ̀ wípé a ò kì í ṣe one nation mọ́ a ti pínyà ọjọ́ ti pẹ́ a kàn fura ni a ò fura wípé a ò kì í ṣe nǹkan kan mọ́
a ò fura wípé orílẹ̀-èdè Nàìjíríà ó ti pín, a ò fura wípé ìjọba tí a ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn wọ́n ti pín orílẹ̀-èdè Nàìjíríà nítorí wípé ohun tí a mọ̀ gẹ́gẹ́ bí official language wa òun náà ni èdè òyìnbó. Ohun tí oníkálukú mọ̀ gẹ́gẹ́ bí official language tí all the military parastatal tí wọ́n lè fi sọ̀rọ̀ tàbí tí wọ́n lè fi ṣe ohun tí a mọ̀ sí parade tàbí tí wọ́n lè fi ṣe ohun tí a mọ̀ sí ìpolongo, torí pé nínú àwọn Nigerian military àrí Haúsá, àrí Yíbò, àrí Yorùbá, ṣùgbọ́n níbi tó dé dúró yìí wọ́n ti ní kí oníkálukú kí ó dá ọmú ìyẹ́ ẹ̀ gbé, wọ́n ti ní kí oníkálukú kí wọ́n kó ẹ̀kọ́ wọn lọ́wọ́, kí oníkálukú kí ó kọrí sí ilé baba tí ó bí lọ́mọ. Ìdí nìyí tí a ṣe ń fi àsìkò yìí rọ gbogbo àwọn tí wọ́n bá jẹ́ èèyàn tí wọ́n lámì tí wọ́n laka ní ilẹ̀ Oòduà wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀, kí wọ́n bá wa dá sọ̀rọ̀ yìí, kí wọ́n má dá ọ̀rọ̀ yìí dá wa lásán, kí wọ́n má dá ọ̀rọ̀ yìí, kí wọ́n má dá ìran Oòduà, káwọn náà kí wọ́n dìde, kí wọ́n sa agbára níbi tí agbára bá wà. Mo kí wẹ́yìn tí ẹ ń darapọ̀ mọ́ wa, ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má bá wa darapọ̀ mọ́ wa. Ẹni yẹn ní please stop the video playing behind. Only we can hear the clear. Ẹ ṣe gan àti stop ẹ àti stop ẹ ṣe any other video ló tún. So kí wọ́n dákun kí wọ́n bá wa dá sí, kí wọ́n gbà wá kúrò ní ọwọ́ àwọn ajogun, torí a lè pè wọ́n ní ajogun. Ẹ̀yin náà wò ó, nígbà tí ó bá di wípé a bá ń fi èdè tí a mọ̀ sí Haúsá tàbí Yíbò tí a bá fi ń kọ́ra wa ní tí a mọ̀ sí military parade, that is me, wọ́n jẹ́ kó yé wa wípé a ò jọ ṣe Nàìjíríà mọ́, a ò kí jọ ṣe nǹkan kan náà mọ́, kí oníkálukú kó máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. In tí wọ́n ń sọ fún wa nìyẹn pé ìwọ lọ lọ́tọ̀ kí èmi náà kí n lọ lọ́tọ̀. Ohun tí wọ́n jẹ́ kó yé wa ni pé kí oníkálukú wa kí a máa lọ lọ́tọ̀ọ̀tọ̀, pé a ò kí jọ ṣe ọmọ ìyá kan náà, nítorí wípé wọ́n ti pín military Nàìjíríà. Kódà ẹnujọ́ mẹ́ta yìí wọ́n sọ fún àwọn tí wọ́n bá jẹ́ ọmọ Yorùbá tàbí tí wọ́n bá jẹ́ Yíbò pé tí wọ́n bá ṣetán láti máa lọ, wọ́n ní kí wọ́n máa lọ, wọ́n ní kí wọ́n máa lọ, kí wọ́n resign. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló ti resign, ọ̀pọ̀lọpọ̀ ó ní wọ́n sì bẹ lẹ́wọ̀n dìsìn, ọ̀pọ̀lọpọ̀ ló ń fojú winá ìjọba, ọ̀pọ̀lọpọ̀ ló ń fojú winá ogun eléyìí tí ìjọba tí wọ́n ti dá sí wọn lọ́rùn. A ó rí pé ẹnujọ́ mẹ́ta yìí tí wọ́n yọ Buratai, ọ̀pọ̀lọpọ̀ àwọn Nàìjíríà àmì yẹn, àwọn Nàìjíríà mílíọ̀nù, ọ̀pọ̀lọpọ̀ wọn pátá ni wọ́n ní wọ́n ń dùn, nínú wọn ń yọ̀, nínú wọn ń dùn. Ẹ̀yin náà tún bá wo, ẹ bá tún wá wo fídíò yìí náà kẹ́tún ohun tí ó tún ṣẹlẹ̀, torí wípé ọ̀pọ̀lọpọ̀ náà ni ó rí wípé ohun tí a ń sọ, tí a ń polongo, táwa gan fún alára wa tí a ń sọ
na zo neman izini domin juya da sojoji zuwa gidan hutun yallaɓai. Mai hangen da ta yi kawai juya da nan zuwa gidan hutu. Káàbọ̀ sí orí ètò padà pẹ̀lú tí èmi àti ẹ pẹ̀lú tí àwòtán yìí pẹ̀lú tí èmi àti ẹ tí àjọ fojú rí yìí pẹ̀lú tí èmi àti ẹ tí àjọ rí yìí ǹjẹ́ ǹjẹ́ ó ṣeé ṣe kí èmi àti ẹ ǹjẹ́ ó ṣeé ṣe fún èmi àti ẹ ká sọ wípé a sì jọ ń bẹ nínú orílẹ̀-èdè Nàìjíríà ǹjẹ́ ó ṣeé ṣe fún èmi àti ẹ ká sọ wípé a sì jọ ń ṣe ìṣọ̀kan ǹjẹ́ ó ṣeé ṣe fún èmi àti ẹ ká sọ wípé a jọ wà ní ìṣọ̀kan Nàìjíríà mọ́ a ò sí mọ́ kí wá ló wá dé tí àwọn Haúsá yìí tí wọ́n sọ pé dandan ńlá a ò gbọ́dọ̀ lọ kí ló dé tí wọ́n takú wípé a ò gbọ́dọ̀ lọ kí ni tí wọ́n fẹ́ gbà nínú kó dogun kí ni tí wọ́n fẹ́ gbà nínú kó di wàhálà kí ni tí wọ́n fẹ́ gbà nínú kí ó di tí a ó máa fi àdá ọ̀bẹ ìbọn léra wa kiri ṣe bí wọ́n ní pé tí apá ò bá ṣe sán èèyàn á máa ká lérí ni kí ni tí wọ́n fẹ́ gbà nínú wípé kí wọ́n sọ wípé dandanlá àwọn kó àwọn baba wa lẹ́rú àwọn tún kó àwọn baba wa lẹ́rú àwọn tún kó àwọn baba wa lẹ́rú àwọn tún kó àwa náà lẹ́rú bẹ́ẹ̀ àwọn tún kó àwọn ọmọ wa lẹ́rú ọ̀rọ̀ tí Aliu Gurazo tí ó sọ ní òní òun nìyẹn eléyìí ló wá mú mi ronú wò wípé níbo gan là ń lọ níbo gan ó ní à ń lọ ọ̀rọ̀ yìí jẹyọ lónìí nígbà tí arákùnrin náà tí wọ́n sẹ́ndì ẹ̀ sí mi ni bóyá lónìí tàbánà lọ́rọ̀ náà jẹyọ nígbà tí arákùnrin yìí tí ó ń bẹ́ lu àtẹ́lu ìran Oòduà ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ Fẹ́mi Fani-Káyọ̀dé onóbèsùbẹ̀gbà ó dá padà fún ní ojú ẹsẹ̀ màá gbìyànjú láti ka ọ̀rọ̀ náà síta fún wa pé kí gbogbo wa kí á gbọ́ àwọn ohun tí ó ṣẹlẹ̀ àti bí arákùnrin náà bí ó ṣe bẹnu àtẹ́ lu ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ èyí tí ó sọ sí ìran wa ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kódà ó sọ ilẹ̀kùn pé àwọn kó wa lẹ́rú àwọn kó ìran wa lẹ́rú àwọn kó ìran wa lẹ́rú bẹ́ẹ̀ àwọn ó tún kó àwa gan náà lẹ́rú pàápàá tí ó sì sí nǹkan kan tí a ṣe eléyìí ló máa mú mi sáré lọ ka ọ̀rọ̀ tí arákùnrin náà èyí tí ó sọ wípé àwọn ò ní pèsùbẹ̀gbà o bẹ́ẹ̀ làwọn ò sí ní ju okùn kúrò ní ọrùn wa títí tí àwọn yóò fi gba ẹ̀tọ́ àwọn pé torí wípé bàbá àwọn ti sọ wípé ilẹ̀ àwọn òun náà ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn ó sì gbà ní dandan ni ẹ gbọ́ bí ọ̀rọ̀ náà bí ó ṣe lọ ẹ gbọ́ ohun tí arákùnrin yìí tí a mọ̀ sí Aliu Gurazo tó sọ
màá kà á ní èdè òyìnbó kó ba lè yá ní kíákíá. Ó ní the problem with the Southern is that you can never understand the North. We are a mystery to you, and we cannot comprehend us, despite all your boasting that you are better than us. Ó ní torí wípé a tún gbéraga wípé a better ju àwọn lọ, pé we cannot compare them with them. Only you claim to be educated, but in fact you are uneducated and uncivilized. What do you know about education? And what has it done for you? I'm sorry, we are all educated. Then he was asking us, what do we know about education? And then what that education has done for us? Only we Fulani, Fulani, I quote him again. Only we Fulani took a small bone, tossed a small bone to you from our table, and you betrayed and fight each other like a dog for it. Only we Fulani tossed a small bone to you from our table, and you betrayed and fight each other like a dogs for it. You cowed before us, and you begged us for crumbs. That is why, that is your loss in life. You are nothing more than beggar. You are nothing more than beggars, coward, and contented slave. Only just like your father. Ibi ni mo ti fẹ́ kárí gbọ́ dáadáa. Ibi yìí ni mo ti fẹ́ kí á rí wò dáadáa wípé kí ló dé tí ìran ọmọ aládé tí à ń fi aburú kanra wa. Ẹgbẹ́ gbólóhùn tí arákùnrin yìí tó sọ ní ibi yìí, mo fẹ́ kí gbogbo wa kí a gbọ́ dáadáa. Ẹ̀yin tí ẹ ò bá gbọ́ mi, ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ bá mi tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wípé ẹ ò gbọ́ mi. Ẹ̀yin tí ẹ bá sì ń gbọ́ mi, ẹ ṣé púpọ̀, mo kí pé tí ẹ ń darapọ̀ mọ́ wa ní orí ètò. Ọlọ́run ọba láàánú yóò máa dúró ti ẹnìkọ̀ọ̀kan wa. Mo fẹ́ kẹ́lẹ́ ká bá fi ara balẹ̀ gbọ́ ibi yìí dáadáa, ká gbọ́ ohun tí arákùnrin yìí ká gbọ́ tó sọ níbí yìí. Ó ní wípé ọ̀rọ̀ ń bẹ Elédùmarè ọba ọ̀rọ̀. Ẹgbọ́n tó tún wí o. Ó ní just like your father serve us, so you shall serve us. Just like you serve us, so your children shall serve us. And just like your children shall serve us, so your grandchildren shall also serve us. Kò dúró bẹ́ẹ̀ o, ó tún wá tẹ̀síwájú o. Only we are born to rule. Leadership is our blood. No one in this country can stop or change it. No one can touch us. Allah asked our forefathers for him. Now, our great-grandfather, Sheikh Usman Dan Fodio, our great-grandfather, Sheikh Usman Dan Fodio, and the Mujahideen fought for it. Our grandfather did Southern Sir. Wani Sir Ahmadu Bello expanded our border and fostered
ó wá tẹ̀síwájú níbẹ̀ ó ní our father President Muhammadu Buhari has come to complete the job and he has doing very well. Look at that statement. Mo fẹ́ kẹ́jẹ́ ká jọ gbọ́ dáadáa. Ó ní our father President Muhammadu Buhari has come to complete the job and he is doing very well. Ó jẹ́ yémi àti ó ń ṣe dáadáa torí pé àwọn Fúlàní pa wá lọ́mọ. Wọ́n ń jẹ wá lérè oko. Wọ́n ń bá àwọn ìyàwó wa sùn. Wọ́n ń bá àwọn ìyá wa sùn. Wọ́n ń bẹ́ wa lórí. Wọ́n ń gé wa lórí. Wọ́n ṣe dáadáa. Wọ́n gbìyànjú. Buhari ti ṣe dáadáa torí pé ogún ti sọ̀rọ̀ ẹ̀ di apànìyàn eléyìí tí ó ń gba ẹ̀mí ní ẹnu ẹnikẹ́ni. So wọ́n ti ṣe dáadáa. Wọ́n ti gbìyànjú. Wọ́n ti ṣe dáadáa. Wọ́n gbìyànjú. Wọ́n ṣe dáadáa. Wọ́n gbìyànjú. Wọ́n ti ṣe dáadáa. Ó tún wá tẹ̀síwájú. Ó ní you see the most effective chain are the invisible one. We already have you in those chains, but you just don't know it. We took our power back in 2015. We will not release it to Satanan or unbeliever again, not in the next 100 years. Subhanallah. It is true that we came from Futa and Futa Jalon many years ago and conquered the north, the Hausa and all northern nominees. Now, every inch of the belongings to all, every inch of it belongs to us. Every Fulani, whether from Mali, Senegal, Guinea, Niger, Chad, Cameroon, or anywhere else, is our brother and has a right to be here with us. We are Fulani before Nigeria, and our allegiance is to our Fulani brothers all over the West African more than you. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ o mo fẹ́ kà tán torí pé mo ti ń dé òpin ọ̀rọ̀ ẹ̀. Only now we will conquer South. Only now we will conquer South, and we do it in the name of one Nigeria. Only we do it in the name of one Nigeria. One Nigeria. In that one Nigeria, we shall remain the master, and you shall remain the slave. That is end of his statement. He said, we will conquer Nigeria, south, southwest. We will conquer them in the name of one Nigeria. And then he said, and I quote, in that one Nigeria, we will be the master, and then you shall be the slave. Ẹ̀yin yẹn mi, ṣé lóòótọ́ ni ṣe bó ṣe rí nìyẹn? Let me read from Femi Fani Fakayode respond. Femi Fani Fakayode respond. Let's start it and then follow me. Fakayode respond in this way. He said, the problem with you is that you have allowed your delusion and the loss of power and the control to get the better of you. You and those you speak for a true loss.
You threaten and boast as if you are a god, forgetting that is only as the final say. You are not the first Fulani to speak like this, and you will not be the last. A man called Azan Kontogara said similar things many years ago, and where he is today. The South is still stand, and despite all, we are not yet conquered. I love that statement. He said, the South, we are still stand, and despite that, we are not yet conquered. We are not yet conquered. We apologize to Williams. We apologize to William Shakespeare's Macbeth. Permit me to say this. Permit me to say this. Yours is a sorry tale today by an idiot full of sand and foreign significant nothing. I read your words and I shake my head in utter disgust. Shows as insolent such arrogance. Shows 8. If you are incapable of learning from history, and you also incapable of learning from the ancient scripture and the holy books. Can Satan defeat God? Question marks. Ẹ̀yin èèyàn mi, so possible kí Èṣù kó ṣẹ́gun Ọlọ́run ni. Fákàyèdè sọ fún pé, can Satan defeat God? Can injustice prevail against justice? Does the suffering and the captivities of the righteousness last favor? Can the children of God be slaves or subjected in perpetuity? Can our God ever abandon us and hand us over to you? Can the darkness overcome light? And though we may weep through the night, thus only, he said, those we may weep through the night, does our joy not come in the morning? In our good night, or let me say in our God, not fulfill, and it is a vision, not for an appointed time. You are threatening, and the boast make me laugh. Your threatening and the boast make me laugh. Let me just quickly go to the end because it is too much. You know, when you as a Yoruba man, ó kọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ níbi pé ó gùn gan, ṣùgbọ́n màkà wá wò ó ní gbẹ̀yìn tó sọ wípé failure to do this will eventually result in implosion and a violent breakup of the country. Hello? Hello? Failure to do. Yeah, ìkànnì rẹpẹtẹ. Ó sọ fún wípé tó bá rò wípé bóyá pé òun lè mú jẹ tàbí wípé òun lè ṣe ẹgbọ́n tó sọ fún un. Ó ní Nigeria is not one. Can you see it? Pé àwọn leader wa ti sọjí. Àwọn leader wa ti sọ̀rọ̀ sókè. Àwọn leader wa ti jẹ́ kó yé wa wípé we are not one. Fẹ́mi Fani Fakayode say this. Nigeria is not one. Has never been one
and we will never be one unless and until we first learn and accept the basic and the fundamental principle that all men, regardless of race, religion, and circumstances of birth, are equal before God. And secondly, that we must restructure and devolve power from the center to the seas, region, and zone. Failure to do this will eventually result in the implosion and the violent breakup of the country, sometime in the north, sometime in the not too distant future. You know, boya understand wípé sometime in the north too distant future, that is mi pé ohun tí ò ní pẹ́ mọ́ rárá tó ti súnmọ́, ohun tó ti súnmọ́ tí ò ní pẹ́ mọ́, ohun tó ti ṣe kí ni o tí ò ní pẹ́ mọ́ tí a ó fi pín, tí àwọn nǹkan wọ̀nyí tí wọn ò bá padà wá sí ìmúṣẹ. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ láti lè parí ẹ̀ nígbẹ̀yìn. Ó ní why? Only because no matter how hard you try, oil and the water do not mix. I hope you get this. No matter how you try, oil and water do not mix. Because slave master do not remain slave master forever, and because slave do not remain slave in permanent. Now he said, it is true that the ancient boundaries cannot be broken, but that does not mean that they cannot be altered and reset. Femi Fani Fakayode, I rest my statement. Or let me say, I rest my case. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí òun la ti rí gbọ́ yìí. Àwọn nǹkan wọ̀nyí òun ni àwọn Fúlàní yìí fi ń dún màwúrú mọ́ wa. Tán rò pé bóyá pé àwọn ga ju ẹnikẹ́ni lọ. Yorùbá sì ní pé tígbà bá dojú dé àbí kí náà sọ àásì ni. Àwọn wọ̀nyí ò tó nǹkan kan. Wọ́n àdẹ̀ tó ohun tí wọ́n ń pera wọn. Fúlàní ò tó ohun tí wọ́n ń pera wọn. Wọn ò tó bẹ́ẹ̀, wọn ò tó ohun tí wọ́n ń pera wọn. Ṣùgbọ́n a ti fún wọn ní ayọ̀yọ̀. A ti fún wọn ní tí wọ́n pè ní ayọ̀, a ti fún wọn yọ̀. A ti fi ọ̀rọ̀ sí wọn lẹ́nu. A ti jẹ́ kí wọ́n rí wa gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé wọ́n ní agbára lórí wa. Wọ́n ní agbára láti lè kánkọ̀ wa, wọ́n ní agbára láti lè ṣe ohunkóhun nítorí pé wọ́n ń lo agbára ìjọba. Nítorí pé wọ́n ń lo ohun tí ìjọba gbé fún wọn. Nítorí pé wọ́n ń lo ọwọ́ ìjọba. Èyí náà ló ń fún wọn ní ayọ̀, ló ń fún wọn ní kìmí wípé kò sí ohun tí ó ṣẹlẹ̀. Ohun tí àwọn bá ṣe àṣegbé ni. Ohun tí àwọn bá ṣe àṣegbé ni. Pé kò sí ẹnikẹ́ni tí ó lè yẹ àwọn ní ọwọ́ ẹ̀wò. Eléyìí gẹ́gẹ́ ló ń fún wọn ní agbára àti irú tí wọ́n ń ṣe lọ́jọ́ tòní. Eléyìí gẹ́gẹ́ ló ń fún wọn ní agbára tí ó bóyá pé àwọn jẹ́ nǹkan níwájú ìran Yorùbá. Eléyìí ló ń fún wọn ní agbára pé bóyá àwọn jẹ́ èèyàn pàtàkì níwájú ìran Yorùbá. Eléyìí gẹ́gẹ́ ló ń fún wọn ní agbára wípé kò sí ohunkóhun tí Yorùbá lè ṣe. Eléyìí tí ó jẹ́ wípé Yorùbá sì lè ṣe mẹ́wàá, tí wọ́n lè ṣe mẹ́wàá, tí a lè ṣe mẹ́wàá fún wọn, tí a lè ṣe tó tó ju mẹ́wàá lọ fún wọn. Ṣùgbọ́n báwo la ṣe lè ṣe é? Ọ̀nà wo la lè gbé gbà? Òun náà ni wípé kí àwa tí a jẹ́ ọmọ Oòduà, kí àwa tí a gbé iṣẹ́ Odùduwà dání, kí àwa tí a jẹ́ ọmọ Káàárọ̀ Oòjíire, kí a ṣera wa ní ọ̀kan.
ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn nígbà tí a bá ṣera wa ní ọ̀kan òun náà ni ipá ọ̀tá òfin lè ká wa òun náà ni ọ̀tá òfin lè ráyè láti wọ̀ wá láàrin òun náà ni ọ̀tá òfin lè rí nǹkan kan ṣe fún wa òun náà ni ẹnu wa ò fi tọrọ láwùjọ òun náà làwọn agbóhùn fi ẹ̀dọ̀ lérí òróòro tí a ó sì lè sun oorun àsùnnara ẹ jẹ́ ká gbàgbọ́ pé ilẹ̀ Oòduà ilẹ̀ tèmi àti rẹ ni orílẹ̀-èdè Oòduà orílẹ̀-èdè tèmi àti rẹ ni ipa wo ń lè mi àti ẹ òun ni a fẹ́ kó ipa wo gangan la fẹ́ fi lélẹ̀ fún àwọn ọmọ wa wípé báyìí ni mo ṣe ìwọ̀n tí èmi lè ṣe àrùn ẹ̀yìn yẹn wa ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa subscribe sí orí YouTube page wa torí ó ṣeé ṣe ká padà wá move sórí YouTube page nígbà tí iná mọ̀nàmọ́ná àwọn Facebook tí ó ti ń ṣe mọ̀nàmọ́ná a sì nílò 1000 follower ẹ dákun ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ kan tẹ́ tún lè ṣe lélẹ́yìí a ò béèrè kankan ní lọ́wọ́ yín bẹ́ẹ̀ kíní yóò sì ná yín ní kankan kò ná yín ní owó kò ná yín ní kankan ju pé kí ẹ kàn bá wa subscribe lásán sí orí YouTube wa náà ni tí ẹ bá ti rí Ọmọ Borewo Media TV ẹ bá wa subscribe síbẹ̀ a bẹ̀ yín lórúkọ Ọlọ́run ó ṣeéṣe kí a padà wá move sí orí YouTube completely tí a ó ti máa ṣe àwọn program wa ẹ bá wa dákun ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run kí ẹ darapọ̀ mọ́ wa kí ẹ bá wa subscribe sí orí YouTube channel wa ní orí YouTube wa lẹ́yìn náà ẹ má jà gbàgbé wípé awareness tó tún lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí a fẹ́ kí ẹ dákun kí ẹ dábọ̀ kí ẹ darapọ̀ mọ́ wa tí ó bá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ force majeure ilé tí ó wà ń ta báyìí ẹ bá wa sign petition yìí ẹ̀yin náà kópa tiyín pé ká lè mú ipa tiyín pé ẹ̀yin náà ti ṣe ìwọ̀n tí ẹ lè ṣe ìkìlẹ̀ ọ̀rọ̀ látòrí ìtẹ́mímọ́ wá gbogbo alájọ gbọ́dọ̀ gbọ́ ìkìlẹ̀ ọ̀rọ̀ a gbọ́dọ̀ mọ̀ wípé ó yẹ kí a mọ̀ wípé àwa gangan ní ìran Odùduwà àwa ní ọmọ Odùduwà àwa gangan ni wọ́n ń pè ní Odùduwà kò tún sí ẹlòmíì tó tún jẹ́ Oòduà ju àwa yìí náà lọ àwa yìí náà ní Oòduà ẹ dákun kí a tó máa kásẹ̀ ètò wa yìí ńlẹ̀ a ní àwọn tí a fẹ́ sọ fúnra wa gẹ́gẹ́ bí ọmọ Oòduà pé ó yẹ ká múlò ó yẹ ká mú sọgbọ́n ó yẹ ká mú ṣèwàwù torí pé wọ́n ní tí olórin bá ń kọrin òun gáfe tí ara ẹ̀ gbọ́ bóyá ó dùn bóyá kò dùn á kí ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò wa pátá gbogbo yín náà pátápátá ni a kí pé ẹ ṣé tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa Ọlọ́run Elédùmarè á túbọ̀ máa ṣe àlékún agbára àlékún ẹ̀mí gígùn àlékún oore ọ̀fẹ́ àti àlékún àlàáfíà tó péye fún yín adékọ́ bá wa ṣe ètò yìí ẹ bá wa ṣe ẹ̀ fún ẹbí ẹ bá wa ṣe ẹ̀ fún ará ẹ bá wa ṣe ẹ̀ fún ẹ̀gbọ́n àtàbúrò ó ṣiṣẹ́ káwọn náà kí wọ́n rí ẹ̀kọ́ kan kọ́ nípa ohun tá à ń sọ tàbí kí wọ́n ní ohun tí wọ́n fi gbà wá níyànjú tàbí ohun tí wọ́n á fún wa gẹ́gẹ́ bí àmọ̀ràn Ọlọ́run yóò sì máa ràn gbogbo wa lọ́wọ́ a ò ní ṣubú ara bẹ́ẹ̀ a ò ní ṣubú ẹ̀mí a ò ní ṣubú dànù o bẹ́ẹ̀ ọwọ́ ọmọ ayé kò ní tẹ̀ wá ìbànújẹ́ ó kéré tóbi kò ní yà sí ọ̀dọ̀ ẹnìkọ̀ọ̀kan wa níyìí òun náà ni èmi yóò ti máa dágbére fún ti tòní pé ó dàbọ̀ tó bá tún di ní ọ̀la kí a tún jọ pàdé títí lọ́la ọ̀hún ẹ jẹ́ gbogbo wa kí a jọ fi rè pàdé kí a tó lọ ẹ jẹ́ kí a kọ orin tí a mọ̀ sí national anthem wa. Ladies and gentlemen, the national anthem of the newly formed Oduduwa Nation.